kú oríire ẹ mọ̀ kú oríire lónìí ọmọ olóríire dáadáa Fàtáyì Ọláyínká Olúwa tó yìn ọba lókùrè ọmọ Saidi Ahmed tó sọjọ́ bìrò ní ọmọ olóríire ẹkùn ọkọ̀ Déníyì ọmọ Táyọ̀ Abídèmí Olúwa tó sì mọ lọ́lọ́lùfẹ́ rẹ ọmọ Táyọ̀ Abídèmí tó sì lónìí mọ̀ kí ọ dáadáa ó ní mọ̀ kó lólùfẹ́ ó ní mọ̀ oúnjẹ ní bí ọkàn dáadáa ní olóòní ọjọ́ karùndínlógún oṣù kọkànlá lọ́jọ́ tó ju àwọn ògbẹ̀bẹ̀ lójú abiyamọ Ọláyínká Olúwa tó sìn ọba lóhù Fàtáyì ó kú oríire ní ọmọ Saidi Ahmed ọmọ Fáyẹmí títí láyọ̀ rẹ Ìlọrin Àfọ̀njá nílé bàbá rẹ Ìfàkì Èkìtì nílé màmá rẹ bàbá Sẹ̀nábù bàbá Sẹ̀nábù bàbá pápá ọmọ olóríire rẹ what a great man a resident in the United States of America lọmọ ti gbé pawó wá sílé olólùfẹ́ rẹ ọmọ Táyọ̀ Abídèmí òun ló ní mọ́ọ̀kì ọ́nìmẹ̀tẹ̀mẹ̀pá tó sì olólùfẹ́ rẹ ó ní gbòǹkà dúmára dẹ́ ní bí ọkàn òun dáadáa tó tọ́jú òun nítọ́jú ẹ̀mí àti ìtara bàbá àwọn ọmọ òun gidi ní ó ní gbòǹkà lọ́rùn òun kékeré ó ní gbòǹkà ní bí ọkàn òun ẹni tó lólùmọ̀rẹ́ tó rán sóhun ní kẹ́rẹ́ ọ̀kan làwọn Ọláyínká ọ̀kan làwọn àrólé ní olórí ẹbí káfà olórí ẹbí ọmọ Táyọ̀ lórí ẹbí ló jẹ́ mbẹ́hùn Fàtáyì Ọláyínká Olúwa tó sì ọba lóhùn ni mo ń perí kẹ́rẹ́ olórí ẹbí gbogbo lè Saidi Ahmed pátápátá korogodo ẹ̀gbọ́n Bọ́lá Ìyábọ̀ ẹ̀gbọ́n Ọmọládé ẹ̀gbọ́n Tílà ẹ̀gbọ́n Tósì ló ń sọjọ́ bìrò ní ẹ̀gbọ́n Ìyanu Olúwa ẹ̀gbọ́n Ìyanu kárẹ̀ olólùfẹ́ rẹ ní kí ọ̀dọ́gá ó ní gbọ́dọ̀ ọdún kan ní ó ní wàràfánà mọ̀kánà níyà ọlọ́run yóò sì máa gbé ọ̀gá ẹ̀yìn ní lórí Àfọ̀njá ó ní kí ọ̀rẹ́lú bàbá rẹ kí n tó gbalẹ̀ mọ̀mọ́ rẹ lọ Ìlọrin Àfọ̀njá ẹnu dúdú yọ nílé àròlú owó ẹ̀yìn ló máa ròdò tó yẹ bájídé nínú ọmọ adélé tẹ̀jítẹ̀jì òjò làró mi wẹ̀rí àròlú ẹnì sọ nílọrin Ìlọrin Àfọ̀njá ìlú tó tóbi tí ó lẹ́gùn mo ní kò lóòsà tí wọ́n fọlé bàbá tóbi ní lọ́mọ ṣe bẹ́ẹ̀ ẹ̀sìn lẹ́gùn níyìn ẹ̀yin lọ́mọ mẹ̀sùrù gàmbàdó nílọrin Àfọ̀njá ìlú àwọn àfáà ìlú àwọn wàlí ìlú àwọn èèyàn lẹ́lẹ́yìn Ọlọ́run Ìlọrin Àfọ̀njá ìlú tó tóbi ó tóbi jàkàjàkà kò lẹ́gùn kò lóòsà ẹ̀sìn sáà lẹ́gùn yín nílọrin Àfọ̀njá nílé àròlú owó ọmọ aródò tóyè bájídé ọmọ adélé tẹjítẹjí òjò làró mi wẹ̀ nílé àròlú kẹ́rẹ́ ọmọ Fàkì Èkìtì mẹ́mà bá ń lọ sí Fàkì Èkìtì èyí lèkìtì tètè lúlẹ̀ mọ̀mọ́ rẹ Èkìtì ọmọ òjìyàn ọmọ oníyàn funfun lẹ́lẹ́ ọmọ oníyàn funfun fẹ̀lẹ̀lẹ̀ ẹ̀yin lọ́mọ olókè méjì takọtabo lórí ara wọn nílé mọ̀mọ́ rẹ Fáyẹmí títí láàyò Èkìtì kété ẹ̀yin lọ́mọ oníyàn
Fàkì Èkìtì olóríire bàbá mi dáadáa Fàtáì Ọláyínká Olúwatóyìn ọba lóhùn káre kú nípa ọ̀rẹ́ wẹ́rẹ́wẹ́ àwọn oníṣẹ́ ọ̀rẹ́ wẹ́rẹ́wẹ́ onífojú sunkún ọmọ onífojú sunkún aya onífojú sunkún gbogbo àbúrò rẹ mọ́nísẹ̀rẹ̀ òní ti fẹ́ mọ́ ọ lọ́wọ́ ìwọ náà ti kú kékeré o ti wá wà lókè o wà ní jábọ́ òkè òkè lẹ́yẹ tí fọ́ọ̀mù òkè òkè ló ti mọ́ fọ́ọ̀mù lọ́nà ọlọ́run lọ́nà wákàtí tá a wà yìí gbogbo ṣẹ́ ọlọ́run Olódùmarè yóò ṣe ọ́ lóore wàrà fánáwù mọ̀nkánà àlìyà ọlọ́run yóò sì máa gbé ọ̀gá ní ìgbéga ní gbogbo ìdáwọlé ẹ̀ pátápátá porogodo lọ́bí sídìrì yìí ni máa ọlọ́run yóò fún ọlọ́dún tá a fi tayọ̀ tá a fi ṣe rere ẹkùn ọkọ mi táyọ̀ ọkọ Abídèmí bàbá Zainabu bàbá okú oríire òní àsọdúnmọ́dún ní sọdúnmọ́dún àsọdúnmọ́dún ní sáwọ́ àsọdúnmọ́dún ajá fàmọ́dún èyí tó sọmọ náà gbẹ̀mìlẹ̀ ó sọdún lọ́dún ó sọdún lóṣù ó sì gbàdégbà Fàtáì ó máa sọdún lọ́dún Ọláyínká ó máa sọdún lọ́dún Olúwatóyìn ó máa ti gbàdégbà ikú òní gbà ó lè wéréwé tó ló ti lò má ọmọ ẹ̀yẹ torí pé ọmọdé kì í jájó kó yá ìgbà àgbàlagbà kì í kẹ́kọ̀ọ́ ojú ọ̀nà ìgbà àwọn onímọ̀ kan kì í mọ̀mọ́ jájó kó ìgbà yóò ní ká ọ̀tẹ̀ bí tara ẹni lẹ́lọ́kọ̀ gbogbo tó o bá ti dáwọ́lé ó máa jọrí sí rere ni wàá sórí ire olólùfẹ́ rẹ ló ní kí ọ olólùfẹ́ rẹ ló ní mọ́ kí ọ olóòṣè ó ní pé bàbá dáadáa ló jẹ́ àwọn àbúrò rẹ wọ́n wí pé ẹ̀gbọ́n dáadáa ló jẹ́ àwọn ọmọ wọn ní bàbá dáadáa ló jẹ́ aya rẹ ó lọ́kọ rere ló fẹ́ ó ní bó ń bá tún táyé wá òun tún gbàdúrà kó ń fẹ́rù ẹ lọ́kọ ó ní wí pé